ọkọ mo bẹ̀rẹ̀ ọlá bí kẹ́sẹ̀ bí wọ́n ní ń ké sí Ọlájídé o. Àdìsá ara òjò ọmọ Adénẹ́kàn ọmọ Mùtíátù àmọ̀ pé dákun gbéra lẹ̀ ọ́ dìde wá ṣe báwọn bàbá rẹ̀ ti ṣe ọkọ ọdún. Mo fẹ́ bá ọ délé o, mo fẹ́ bá ọ délé, mo fẹ́ bá ọ délé o, mo fẹ́ bá ọ délé, n ó bá ọ rèlú Òjé, mo fẹ́ bá ọ délé. Mo fẹ́ bá ọ délé o, mo fẹ́ bá ọ délé, mo fẹ́ bá ọ délé o, mo fẹ́ bá ọ délé, n ó bá ọ rèlú Òjé, mo fẹ́ bá ọ délé. Fọ̀sí Ọlájídé Àdìsá ọmọ Olú Òjé ń pètù ní ké sí o. Bàbá Zainabu Àyìnkẹ́ ń wo mọ̀ kì í ọ̀hún ó mọ̀ ṣàpọ́nlé rẹ̀. Ẹni ńlá ẹni yìí, ẹni ẹ̀yẹ, ẹni táyé ń fẹ́ bọ́ ti ṣe náà ni ọtí mọ̀ ṣe lọ. Ẹni a rò pé ò lè pàgọ́ tó ṣe bẹ́ẹ̀ tó kọ́lé alárinrin Àdìsá rèé adùn ló gbẹ̀yìn ọ̀rọ̀. Òkú ọdún ó sì kó àṣeyẹ òní. Òní gangan làyájọ́ ọjọ́ bí rẹ̀ mo kí ọ̀hún pé ewu. Mo bá òun fìbà fẹ́lẹ́ dà rẹ̀ ọba tí òun padà lẹ́yìn rẹ̀ ọba tí ó jẹ́ òdẹni àgbègbè níbọ̀ dúpẹ́ fún. Ó lọ ó bọ̀ ọ́ fọmọ jẹ́ ojú tún ti rọ́dún alihamdulilayi rabbil alamin. Àgùntàṣọ lomi lẹ́ o èèyàn yìí adọ́gba délẹ̀. Afúnimásìrègùn adáramọ kù síbi kọ́kọ́ ọkọ rere nínú ilé. Bàbá tí ń tọ́jọ́ ọmọ ọkùnrin takuntakun lẹ́nu iṣẹ́ Àdìsá ọmọ akíní kì í ṣọ̀lẹ. Onírànì ráhùn Ọlọ́run oníjọ́ parẹ́ máyé. Ìláyé alára bí oníjọ́ rohùn gbé sọnù bí ó ń ṣe bí ọmọ. Òní jẹ́ owó lulẹ̀ bí ògiri. Òní jẹ́ owó lulẹ̀ bí ògiri. Ọba tí ò jẹ́ kí Káàbà owó. Òní jẹ́ owó lulẹ̀ bí ògiri. Àdìsá o. Àṣàkẹ́ ọ̀la lèmi jẹ́ di ṣáńtì dìbà alóyin lòun bí ọ̀jẹ̀. Mo dáwà mo lẹ́ni lẹ́yìn mo lè pọ̀ bọ aya rẹ̀ àtàtà ojú rẹ̀ pépé ló rán mi wá bí. Ìbàjẹ́ ara aya rere lọ́dẹ ọkọ ló ta mí lólobó. Idiat mo bẹ̀rẹ̀ ọlá torí ọlá Àbíkẹ́ ló ní ń wa mo lù wá lọ́gọ̀ ẹnu. Ó ní kí ọ̀hún bí wọ́n ti kọ́ bá ládé. Àbíkẹ́ ní kí ọ̀hún bí wọ́n ti kíjòyè láàfin. Àbíkẹ́ ní ra ọjàjà olólórí rẹ̀ ọpọlọ jẹ́. Ó ní kí ọ́ ní gbèjègbèjọ. Mọ́mọ́ Abdullah ní kí n kí ọ́ ní gbẹ̀dínlógún tí ń bẹ lótùúfẹ̀. Ọba lọ́la o, Àdìsá gbéra lé ọ̀dìrìdè dákun jájọ dé gbàgede ibi tó ti bí ọlọ́mọ. Ọmọ pé bó bá ti yá kì í tún pẹ́ mọ́ dákun bá mi kárelé. N ó mọ̀ kì í ọ́sọ́dẹ̀dẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Bá mi Adénẹ́kàn, ẹ dákun ẹ mọ́ jẹnu mi ò fà ya mo ti bá lọ́wọ́ àwọn bàbá tó bí i lọ́mọ gangan. Àdìsá ara Òjé o. Ọmọ Òjé ń pẹ̀tù ọmọ alámìíṣẹ́, ọmọ ń pèjòyè. Ìyá ọmọ arọ́tíwẹ̀ bí òjò. Arọ́jú bàbá kúná pòkè àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Yẹ́mi mú mi ṣáṣá lóje ilé. Wọ́n ní kẹ́tì ìmọ̀pẹ̀ tí mo ti kùn fàrẹ̀ ní gbóyè mẹ́tù ẹ̀ lámọ́kò wọn ò gbọ́dọ̀ jẹ́ rọ̀gà. Ọmọ ẹlẹ́wù dúdú 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 Ọlájídé o.
pènà. Ẹni owó bá so níran bàbá rẹ̀ kó wá wí o. Tówó tilẹ̀kẹ̀ ní so níran yèyé tó bí ọlọ́mọ gbélékẹ̀ fún. Bàbá tó kún bọ̀ Abdullahi Adio bàbá Isha. Ọláṣùbọ̀mí àmọ̀ pé bàbá Zainabu Ọlákùnbí Àyìnkẹ́. Adárànlẹ́wà bí òṣùṣùn. Ó ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí. Ogún àjọ̀dún orí kádùn ọdún ayọ̀ lọ́sìn mọ́ṣe. Níwòye àwọn ọdún Àdìsá igba lé rẹ̀ èlé ni. Àwọlé rẹ̀ èlé ni. Torí èlé lobìnrin ra ń bọ̀ lọ́jà. Ó ní parẹ́ sájò bí èéfín. Àdìsá ọkọ Ìdíà ò ní kú sẹ́yìn odi láéláé. Ikú ò ní filé rẹ̀ sóde. Àìsàn ò ní filé rẹ̀ sọ̀dẹ̀dẹ̀. Aya ò ní kú mọ́ ọ lórí ọmọ ò ní kú mọ́ ọ lọ́wọ́. Ìwọ náà ní ọ̀sọ́nù láàrin wọn. Ìgbà rẹ̀ ti dùn yọ Ọlọ́run wá níjó kan gógó. Àsọdúnmọ́dún àwọn àsọdúnmọ́dún. Àsọṣùmọ́ṣù àwọn àsọṣùmọ́ṣù. Lọ́la ànábì aláòrà bí Ọlọ́run ò ní jọ kánjú kú láéláé. Àgàrà ò ní dá ọ láéláé. Happy birthday to you. Olórí tí mà ló rán mi wá bí. Ó ní kí n kì ọ́ bí ọlọ́gbọ́n ẹ̀rọ. Ó ní kì ọ́ bí ọlọ́gbọ́n ọba àbàjá. Ó ní kì ọ́ ní gbèjè gbẹ̀jọ iṣẹ́ àrán mi mú wá jẹ́. Ahéré ṣe tán ọmọ yẹkoyẹko. Ọ̀gẹ̀dẹ̀ ṣe tán ọmọ yẹ̀dòyẹ̀dò. Òréré ṣe tán ọmọ yẹ̀lúyẹ̀lú. Bàmí Àdìsá ọmọ Adẹ́nẹ́kàn dákúnjẹ mo fẹ́ ṣe lọ. The chanting diva ń lè mí jẹ́. Àṣàkẹ́